arákùnrin kan wà ní Bíbélì tá à ń pè ní Gíásì. Gíásì rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀. Ògo wòlíì jẹrà mọ́ nínú. Ògo wòlíì. Ẹni tó yẹ kó di wòlíì ńlá, ẹ̀tẹ́ padà bò ó. Ẹ̀ṣẹ̀, ojú kòkòrò ló ṣílẹ̀kùn sílẹ̀ fún ogun ẹ̀tẹ̀ tó gbó Gíásì. Ògo wòlíì ńlá ó jẹrà mọ́ nínú. Wọ́n tó ń gbọ́ mi lónìí, tó bá dá ẹ̀ṣẹ̀, tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, ògo àmútọ̀runwá rẹ̀ á jẹrà mọ́ ẹ nínú. Ègún àti ìpọ́njú á wá sórí ẹ. Ẹja gbọ́rọ̀ lọ. Àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ 27. Nítorí náà ẹ̀tẹ̀ Námánì yóò lẹ̀ mọ́ àti irú ọmọ rẹ̀ títí láé. Òun sì jáde kúrò níwájú rẹ̀ ní adẹ́tẹ̀ tí ó sì fún bí òjòdì. Gíásì ó rìn ní ọ̀nà ojú kòkòrò, ọ̀nà tí ò bá ìfẹ́ Ọlọ́run mu. Ògo wòlíì jẹrà mọ́ nínú. Ó padà di adẹ́tẹ̀, ẹ̀tẹ́ bò ó. Àìmọye ọmọ ológo tí Ọlọ́run rán wá sáyé láti wá lògo, láti wá wúlò, láti wá gbé ògo Ọlọ́run ga, ṣùgbọ́n nípasẹ̀ àìkíyèsára, nípasẹ̀ àìrìn ní ọ̀nà Ọlọ́run, ògo ti jẹrà mọ́nú ọ̀pọ̀ ọmọ ológo. Ẹ̀ṣẹ̀ ló ń pe ogun wọnú ayé ènìyàn. Tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, ogun á wọlé. Ẹ̀ṣẹ̀ ló máa ń wọlé tí ogun máa ń tẹ̀lé ẹ̀ṣẹ̀. Tó bá dẹ́ṣẹ̀, o ò lè bọ́ lọ́wọ́ ogun. O ò lè bọ́ lọ́wọ́ ogun. Ẹ̀ṣẹ̀ gangan ló ń lànà fún ogun, tí ogun fi ń wọnú ayé ènìyàn. Ibi tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé sí, ogun á wọlé síbẹ̀. Ẹ̀ṣẹ̀ ló máa ń gbé ogun, wàhálà, ìdààmú, ìṣòro, ìpọ́njú wọnú ayé ọmọ ènìyàn. Ẹ̀ṣẹ̀ ló gbé ogun wọnú ìdílé Ádámù àti Éfà tó fi dànù, tí wọ́n fi kó bá ìran ènìyàn. Ẹ̀ṣẹ̀ ni Jésù wá mú kúrò. Ọlọ́run rán Jésù wá láti wá mú ẹ̀ṣẹ̀ kúrò, nítorí pé ẹ̀ṣẹ̀ ò sí nínú Jésù. Tó bá dẹ́ṣẹ̀, ogun á jẹ òun. Ẹjá tún wọ ọmọ ológo kan nínú Bíbélì tí ẹ̀ṣẹ̀ bá yé ẹ̀jẹ̀. Àwọn onídàájọ́ orí 16 ẹsẹ̀ 19. Ẹgbọ́rọ̀ yìí o, ọmọ ológo rẹ̀ o. Ó sì mú kí ó sùn ní eékún rẹ̀, ó sì pe ọkùnrin kan, ó sì mú kí ó fá ìdí irun rẹ̀ méjèèje orí rẹ̀. Òun sì bẹ̀rẹ̀ sí í pọ́n lójú, agbára rẹ̀ sì ti lọ kúrò ní ọ̀dọ̀ rẹ̀. Ẹ̀ṣẹ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ ló gbé ogun wọnú ayé Sámúsónì
ọmọ ológo. Ẹ̀ṣẹ̀ ló pe ogun wọnú ayé Sámúsónì, ẹni tí Ọlọ́run rán láti lọ gba àwọn ọmọ Ísírẹ́lì kúrò lọ́wọ́ ọ̀tá. Ọ̀tá padà mú. Ẹ̀ṣẹ̀ ló gbé Sámúsónì ọmọ ológo, ẹ̀ṣẹ̀ ló gbé sọ́wọ́ ọ̀tá, tọ́mọ ológo wá ń ṣẹ̀sín lọ́wọ́ ọ̀tá, tí ọ̀tá wá ń fi ọmọ ológo ṣẹlẹ́yà. Ẹ̀ṣẹ̀ ló fà lónìí tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo fi ń ṣẹlẹ́yà lọ́wọ́ àwọn ọ̀tá, tí àwọn ọ̀tá ń fi ọmọ ológo ṣohun tó wù wọ́n nínú ayé. Ẹ̀ṣẹ̀ ló gbé ọmọ ológo sọ́wọ́ ọ̀tá, tí ọ̀tá fi ń fi ojú pọ́n ọmọ ológo. Tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, ogun á tẹ̀lé ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ló ń ṣílẹ̀kùn sílẹ̀ fún ogun, tí ogun fi ń já ènìyàn. Láì bọ́ kúrò lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, o ò lè bọ́ kúrò lọ́wọ́ agbára ogun. Sọ fọ́mọ rẹ tí ń dẹ́ṣẹ̀ pé o ṣílẹ̀kùn ayé ẹlẹ̀ fógun ni. Sọ fọ́mọ rẹ tí ń dẹ́ṣẹ̀ pé o ṣílẹ̀kùn ayé ẹlẹ̀ fógun ni. Sọ fún ìyàwó rẹ tí ń dá ẹ̀ṣẹ̀, sọ fún pé o ṣílẹ̀kùn ayé ẹlẹ̀ fógun. Tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, ogun á tẹ̀lé ẹ̀. Ẹ̀ṣẹ̀ ló gbé ogun amúniṣẹ̀sín wọnú ayé Sámúsónì ọmọ ológo. Mo gbàdúrà fún ọ tí wọ́n fi jáde kó láyé, ogun amúniṣẹ̀sín ò ní wọnú ayé ẹ̀. Sámúsónì ọmọ ológo, ọ̀tá padà fi ṣẹ̀sín. Ẹ̀ṣẹ̀ ló gbé Sámúsónì ọmọ ológo sínú ìdè ogun amúniṣẹ̀sín. Ẹ̀ṣẹ̀ ló gbé Sámúsónì ọmọ ológo sínú ìgbèkùn ogun amúniṣẹ̀sín. Ẹ̀ṣẹ̀ ló gbé Sámúsónì ọmọ ológo sí oko ẹrú amúniṣẹ̀sín. Ogun afiniṣẹlẹ́yà. Tá bá wo àwọn onídàájọ́ yẹn 16:21, àwọn Fílísítínì sì mú wọ́n sì yọ ní ojú méjèèjì, wọ́n sì mú sọ̀kalẹ̀ wá sí Gásà, wọ́n sì fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ idè dè é. Òun sì ń lọ ọlọ ní ilé túbú. Ọmọ ológo wá ń lọ nílé túbú. Àwọn ọ̀tá wá ń fi ọmọ ológo ṣe yẹ̀yẹ́. Àwọn ọ̀tá wọ́n fọ́ ojú méjèèjì ọmọ ológo. Àwọn ọ̀tá fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dè ọmọ ológo. Kí ló gbé ọmọ ológo sọ́wọ́ ọ̀tá? Ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ ni olórí ogun. Ẹ̀ṣẹ̀ ló ṣílẹ̀kùnlẹ̀ fún ogun. Ẹ̀ṣẹ̀ ló gbé ogun wọlé. Tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, lẹ́sẹ̀kẹsẹ̀ ogun á bá ẹ̀ṣẹ̀ wọlé sínú ayé mi. Tó bá ń gbàdúrà tó bá ń dẹ́ṣẹ̀, ogun á jẹ. Tó bá ń rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, ògo àmútọ̀runwá rẹ á bàjẹ́ sínú ẹ̀. Ègún ìpọ́njú
á wá sórí ẹ̀, ìgbẹ̀yìn àwa burú. Wà á bẹ̀ sí kí àbájọ burú. Ẹgbẹ́ bí ọmọ Ọlọ́run, ẹ ṣọ́ra bẹ́ṣẹ̀ o, ẹ máa rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ o, ẹ̀ṣẹ̀ máa ń ba ìgbẹ̀yìn jẹ́, ẹ̀ṣẹ̀ máa ń ba yẹ̀yẹ̀ jẹ́, ẹ̀ṣẹ̀ ní olórí o. Wíwèé orí kẹrin láìsẹ̀ kejìlá, ọ̀nà kan wà tó dàbí ẹni pé ó dára lójú èyí, ṣùgbọ́n òpin rẹ̀ ọ̀nà ikú ni, ọ̀nà ikú ni. Ẹ wo ẹjẹ́ sọ́wọ́ yóò tó wá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, òkú àmútọ̀runwá rẹ̀ á jẹrà mọ́ ẹ nínú, ègún àti ìpọ́njú á wá sórí ayé rẹ̀, á wá ṣe àkóbá, á ṣe àkóbá fún ayé rẹ̀. Tó bá rìn ní ọ̀nà òfófóró, tó bá rìn ní ọ̀nà òògùn olóró, tó bá rìn ní ọ̀nà ṣìnà, tó bá rìn ní ọ̀nà àgbèrè, tó bá rìn ní ọ̀nà òrìṣà bíbọ, ògùn àmútọ̀runwá rẹ̀ á bàjẹ́ sínú rẹ̀, á bàjẹ́ fún ẹ nínú, ègún àti ìpọ́njú á wá sórí ayé rẹ̀, á wá ṣe àkóbá fún ìgbẹ̀yìn rẹ̀. Tó bá rìn ní ọ̀nà irọ́, tó bá rìn ní ọ̀nà ìtà, tó bá rìn ní ọ̀nà olè, tó bá rìn ní ọ̀nà agídí, tó bá rìn ní ọ̀nà bíba ènìyàn jẹ́, tó bá rìn ní ọ̀nà òòṣà, tó bá rìn ní ọ̀nà òkúrù, ògùn àmútọ̀runwá rẹ̀ á bàjẹ́ sínú rẹ̀, á bàjẹ́ sínú rẹ̀, á jẹrà mọ́ ẹ nínú, ègún àti ìpọ́njú á wá wá sórí ayé rẹ̀, á wá ṣe àkóbá fún ayé rẹ̀, á wá ṣe àkóbá fún ìgbẹ̀yìn rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí olúkúlùkù ìyá yí ẹ̀yìn. Irú ọ̀nà wo ló rìn? Ṣé bẹ́ẹ̀ náà gbọ́dọ̀ lọ́wọ́ nínú ìwé òwe yẹn, orí kẹrìnlá ẹsẹ̀ kejìlá, ọ̀nà kan wà tí ó dàbí ẹni pé ó dára lójú ènìyàn, ṣùgbọ́n òpin rẹ̀ ni ọ̀nà ikú. Tó bá rìn lọ́nà ẹ̀ṣẹ̀, ògùn àmútọ̀runwá rẹ̀ á jẹrà mọ́ ẹ nínú. Ó bá jẹ́ pásọ̀, ó bá jẹ́ ọmọ ọ̀dọ́, ó bá jẹ́ akọrin, ẹnikẹ́ni tó ń kó jẹ́ nínú ayé, ó bá jẹ́ ajíhìnrere, tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, ọ̀nà àgbèrè, ọ̀nà ṣìnà, ọ̀nà olè, ọ̀nà irọ́, ọ̀nà ṣọ́kọ̀ṣọ́, ọ̀nà ódékódé, ọ̀nà ìwọ̀kúwọ̀, ògùn àmútọ̀runwá rẹ̀ á jẹrà mọ́ ẹ nínú, ègún, ìpọ́njú á wá sórí ẹ̀, á dẹ̀ ba ayé rẹ̀ jẹ́, á ba ìlú jẹ́. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ayé ẹ̀ fún Jésù lónìí, ó bẹ̀ sí rìn ní ọ̀nà Jésù. Ẹja gbọ́dọ̀ Jésù. Mátíù orí keje ẹsẹ̀ kẹtàlá, ẹgbọ́, ẹ bá ẹnu ọ̀nà ìyáwọlé, gbòòrò ní ẹnu ọ̀nà náà àti oníbùnì ojú ọ̀nà náà tí ó lọ síbi ìparun, ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé. Sọ fọ́mọ rẹ, sọ fọ́kọ rẹ, sọ fún ìyàwó rẹ pé tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀, ògùn àmútọ̀runwá rẹ̀ á bàjẹ́ mọ́ nínú, á bàjẹ́ mọ́ lára, ègún àti ìpọ́njú á wá sórí ayé, á dẹ̀ bà ìgbẹ̀yìn ènìyàn jẹ́, á dẹ̀ bà ìgbẹ̀yìn ènìyàn jẹ́. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, àwa ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká wo ayé wa. Irú ọ̀nà wo là ń rìn?
bá rìn ní ọ̀nà ẹ̀sìn wà pa ilẹ̀ gbọ́dọ̀ Jésù. Ẹ bá ẹnu ọ̀nà ìgbà wọlé gbòòrò ní ẹnu ọ̀nà náà àti oníbù ní ojú ọ̀nà náà tó lọ síbi ìparun. Ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹni tí ń bá ibẹ̀ wọlé ẹwọ́nú ayé lónìí. Àtàbájọ ogun ìdàgbò ìṣòro ó pọ̀ nínú ayé, ó pọ̀ nínú ìjọ. Àwọn èèyàn ò rìn ní ọ̀nà Ọlọ́run mọ́. Ìjọ gángan ò rìn ní ọ̀nà Ọlọ́run mọ́. Ọ̀nà ẹ̀ṣẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìjọ rìn. Ògo Ọlọ́run ti fi ọ̀pọ̀lọpọ̀ ìjọ sílẹ̀. Èmi àti ìwọ sì ni ìjọ. Tí ìjọba ń rìn ní ọ̀nà Ọlọ́run, tí ìjọba ń tẹ̀lé àṣẹ Ọlọ́run, ògo Ọlọ́run, agbára Ọlọ́run á sọ̀kalẹ̀ sórí ìjọ. Ìjọ wa dẹni tí ayé fi ń ṣe ẹ̀yẹ, láyé ṣe fi Sámúsónì ṣe ẹ̀yẹ. Ó gbàdúrà ẹ̀ṣẹ̀ tó máa sọ ẹ́dẹ̀ ní yẹ̀yẹ́, o ò ní bá wọn dáwọ́ lé. Mo náà ò ní bá wọn dáwọ́ lé. O ò ní bá wọn dáwọ́ lé. Ẹ̀ṣẹ̀ máa ba ìgbẹ̀yìn èèyàn jẹ́. Ẹ̀ṣẹ̀ bá gbẹ́lẹ́ nì. Ẹnikẹ́ni tó bá rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀ tó bá dá fún ẹ láàárọ̀ kò ní dá fún lọ́sàn-án. Tó bá dá fún ẹ lọ́sàn-án kò ní dá fún ẹ lálẹ́. Ẹja wọn náà ṣe o. Ẹja gbọ́ ọ lọ. Deuteronomy 32:29. Bọ̀ ìbá ṣe pé wọ́n gbọ́ kí òye èyí tó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Alágbèrè òrògbẹ̀yìn, ìgbẹ̀yìn àgbèrè onígbà. Ẹ̀yin òbí tẹ̀sọ́ mi, àwọn ọmọ yìí ẹ sọ fún ọ pé ìgbẹ̀yìn àgbèrè onígbà. Kí là ń pè lágbèrè? Kí ẹ máa ṣègbéyàwó, kí ẹ máa tọ́ ìbálòpọ̀. Ìgbẹ̀yìn ò lè dà. Àwọn ọmọ yìí tí ń gbòògbò múlò tí ń fagbó, ẹ sọ fún wọn pé ìgbẹ̀yìn ọlọ́tí ò lè dà. Ẹni tí ń mutí líle, ìgbẹ̀yìn ò lè dà. Ọmọ tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Bàbá kan tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Ìyá tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Pásítọ̀ tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Akọrin tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Ọmọ ọ̀dọ́ tí ò bá gbọ́ràn, ìgbẹ̀yìn ò lè dà. Ẹ̀gbọ́n Deuteronomy 32:29. Ìbá ṣe pé wọ́n gbọ́ kí òye èyí kí ó yé wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ẹ sọ fáwọn abọ̀rìṣà pé wọ́n lọ yí padà. Pé báwọn bá yí padà, ìgbẹ̀yìn wọn ò lè dà. Ẹ sọ fáwọn tí ń pọ́kí, àwọn tí ń gbòkúta, àwọn tí Ọlọ́run dá tí wọ́n fi Ọlọ́run lẹ̀, àwọn tó ń dìtẹ̀ mọ́ Ọlọ́run. Ẹ sọ fún ọ pé kí wọ́n yí padà. Tí wọ́n bá yí padà, ìgbẹ̀yìn wọn ò lè dà. Gbogbo abọ̀rìṣà tí ò bá yí padà, ìgbẹ̀yìn ò lè dà. Ẹgbọ́n màá tún kà lẹ́ẹ̀kan sí Deuteronomy 32:29. Ìbá ṣe pé wọ́n gbọ́. Àwọn ẹlẹ́ṣẹ̀ ò gbọ́. Àwọn ẹlẹ́ṣẹ̀ ò gbọ́pọlọ. Àwọn ẹlẹ́ṣẹ̀ ò nírònú. Wọ́n ò nírònú. Alágbèrè ò nírònú. Oníṣìná ò nírònú. Olè ò nírònú. Alágídí ò nírònú. Onígbéraga ò nírònú. Àwọn obìnrin tí ń pa aṣọ burúkú yẹn, aṣọ tí ń fi ògo obìnrin náà, wọn ò nírònú ní. Ìbá ṣe pé wọ́n gbọ́, wọn á múra bí ọmọlúwàbí. Ẹ̀gbọ́n ọkọ tí ń nà ìyàwó ẹ̀ kò nírònú. Ìyàwó tí ń gbọ́ ọkọ ẹ̀ kò nírònú. Bálé ilé tó ti ìyàwó ẹ̀ sílé tó lọ dùdúlẹ̀ ti ìyàwó ẹ̀ lòmíì kò nírònú. Ìyàwó ilé tó fi ọkọ ẹ̀ sílẹ̀ tó tún lọ dùdúlẹ̀ ti ọkùnrin míì kò nírònú. Ọ̀dọ́ tó gbé jágbèrè láàárọ̀ kùtùkùtù, wọ́n fi sílé ìwé, ó kó ilé ìwé, wọ́n fi síbi iṣẹ́, ó kó ibi iṣẹ́, tó kọkùnrin bá rẹ̀ jẹ kò nírònú. Ọ̀dọ́kùnrin tí ò níṣẹ́ lọ́wọ́ tí ń lé kiri
tí ń fagbó tí ń pò gbogbo òdúròlù ẹjọ́ wọn náà ìbá ṣe pé wọ́n gbọ́ kí èyí tó yé wọn bá roro ìgbẹ̀yìn wọn ìgbẹ̀yìn lódì. Gbogbo ohun tó bá ń ṣe máa rántí ìpè. O lè nígbẹ̀yìn tó dáa. Ọ̀mù tí ò lè nígbẹ̀yìn tó dáa. Abọ̀rìṣà kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tí ń ṣoògùn kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó ń tọ́jú lé wòlíì ọlọ́ṣẹ́, wòlíì olómi, wòlíì aládùn kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó ń tọ́jú lé àwọn àfáà oníyẹ̀pẹ̀ kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó lọ́wọ́ ọdún ẹgbẹ́ àwọn nítorí owó kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó ń pa ènìyàn nítorí owó kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó ń lu ọmọ làkejì ẹ̀ ní jìbìtì kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹni tó kó ọ̀rọ̀ jọ lọ́nà èyí kò lè nígbẹ̀yìn tó dáa. Ẹjọ́ ìbáṣepé wọ́n kọ́ kí òye èyí tó yé wọn ìdárò ìgbẹ̀yìn wọn. Wọ́n bá ro ìgbẹ̀yìn wọn èèyàn rá ẹ̀sìn mọ́ lọ́rùn o. Ẹ máa ro ìgbẹ̀yìn yín o. Ìgbẹ̀yìn táyé yìí àtọjọ́ tí ẹ̀mí ẹ̀ bá jáde láyé. Ìbáṣepé wọ́n gbọ́ kóyè wọn bá ro. Tó bá yẹ káwọn èèyàn gbọ́ ni wọn ò ní rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀. Kò sóye mọ́. Gbogbo ayé wa ń rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀. Ìjọ ń rìn ní ọ̀nà ẹ̀ṣẹ̀. Ògo àmútọ̀runwá ó ti bàjẹ́ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ mọ̀tọ̀. Ègún àti ìpọ́njú ní ọ̀pọ̀ ọmọ ọ̀dọ́ ń gbé kiri báyìí. Ègún àti ìpọ́njú ti wọnú ọ̀pọ̀ ìjọ nítorí pé ebèrè ọ̀pọ̀lọpọ̀ ìjọ wọ́n ti kó lójú àlà ọ̀nà ìgbàanì tí Jésù gbà sílẹ̀. Ẹ̀mí ìrònúpìwàdà lónìí yóò wọ ọmọ ayé rẹ̀. Tó bá ń rìn ní ọ̀nà ìrònúpìwàdà, tó ń rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ìgbẹ̀yìn á dà. Àìmọye àwọn tó wá church tí wọ́n rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá wá church tó bá rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ìgbẹ̀yìn ò lè dáa. Tó bá ń pèrè ní kìrìsìtẹ́nì tó bá rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ìgbẹ̀yìn ò lè dáa. Tó bá ronú pìwàdà tó rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, lẹ́yìn ayé wàá jogún ọ̀. Tó bá ronú pìwàdà tó rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ògo Ọlọ́run, agbára Ọlọ́run, ìmísí Ọlọ́run á sọ̀kalẹ̀ sórí ẹ̀. Matthew 7:24. Ẹja gbọ́dọ̀ Jésù. Matthew 7:14. Matthew 7:14. Matthew orí kejì ẹsẹ̀ kẹrìnlá. Nítorí pé ìhà ni ẹnu ọ̀nà náà àti tóró sì ní ojú ọ̀nà náà tí ó lọ síbi ìyè, díẹ̀ ni àwọn ẹni tí ń rìn ní. Tó bá ronú pìwàdà lónìí tó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá, ògo tuntun, ògo Ọlọ́run á wá sórí ayé. Gbọ́ Matthew 7:14. Nítorí pé híhá ni ẹnu ọ̀nà náà àti tóóró ni ojú ọ̀nà náà tí ó lọ sí ibi ìyè, díẹ̀ ni àwọn ẹni tó rìn. Tó bá ronú pìwàdà lónìí tó kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ pátápátá tó bẹ̀rẹ̀ sí rìn ní ọ̀nà Ọlọ́run, ògo tuntun, ògo Ọlọ́run agbásórí rẹ̀. Kọ́ọ́rí ti kejì orí karùn-ún ẹsẹ̀ 17. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà ní Kristi,
ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ó sì di tuntun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ́n tó fẹ́ kí ògo tuntun, ayé tuntun ó wọlé sínú ayé rẹ, bẹ̀rẹ̀ sí rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run. Lọ ka Kọ́ríńtì kejì yẹn 5:17. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà ní Kristi, kì í ṣe pé nínú church, bí ẹnikẹ́ni bá wà nínú Kristi, ẹni tó ń rìn nínú Kristi, ẹni tó ń pa òfin Kristi mọ́, ẹni tó ń ṣe iṣẹ́ tí Kristi gbé lé wa lọ́wọ́, ẹni tó ń wàásù ọ̀rọ̀ Kristi, ẹni tó ń ṣèfẹ́ Kristi, ẹni tó bẹ̀rù Kristi, ó di ẹ̀dá tuntun, ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ó sì di tuntun. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, tó bá rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ìbùkún Ọlọ́run á wá sórí ẹ̀, ògo Ọlọ́run á wá sórí ẹ̀. Orin Dávídì 1:1-3. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú, tí kò sì dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó sí ìjókòó òkè ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó sí ibùjókòó àwọn ẹlẹ́gàn, tí kò jókòó sí ibùjókòó àwọn ẹlẹ́gàn. Lórúkọ Jésù, láti òní lọ wàá bẹ̀rẹ̀ sí rìn ní ọ̀nà Ọlọ́run, wàá bẹ̀rẹ̀ sí jókòó sí ọ̀nà Ọlọ́run. Ẹ jẹ́ ká orí kìíní ẹsẹ̀ kìíní lẹ́kọ̀ọ́ sí. Ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nímọ̀ àwọn ènìyàn búburú, tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó níbùjókòó àwọn ẹlẹ́gàn. Tó o bá rìn ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn ènìyàn burúkú, ìbùkún Ọlọ́run, ògo Ọlọ́run, àánú Ọlọ́run, ìgbéga láti ọ̀dọ̀ Ọlọ́run á wá sórí ẹ̀. Tó bá rìn ní ọ̀nà Ọlọ́run, lọ́lọ́sọ̀ ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn èèyàn burúkú. Tó bá rìn pẹ̀lú èèyàn burúkú, ògo Ọlọ́run, agbára Ọlọ́run á wá sórí ẹ̀. Sọ fáwọn ọmọ rẹ, ọmọ mi, má rìn ní ọ̀nà àwọn èèyàn burúkú, má bá àwọn èèyàn burúkú péjẹ, kí ògo Ọlọ́run lè wá sórí ẹ̀. Tí kò dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀, àti tí kò sì jókòó níbùjókòó àwọn ẹlẹ́gàn. Ẹni tí ò bá dúró sọ́nà àwọn ẹlẹ́ṣẹ̀, ẹni tí ò bá jókòó níbùjókòó àwọn ẹlẹ́gàn, àwọn abanijẹ́, ògo Ọlọ́run á wá sórí ẹ̀. Ẹsẹ̀ kejì, ṣùgbọ́n nínú inú rẹ̀ wà nínú òfin Olúwa, àti nínú òfin rẹ̀ ni ó ń ṣàṣàrò ní ọ̀sán àti ní òru. Tó bá rìn ní ọ̀nà Ọlọ́run, tó bá ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ìbùkún Ọlọ́run, ògo Ọlọ́run, agbára Ọlọ́run á wá sórí ẹ̀. Tábà wo láyé lónìí, ìjọ òrìn mọ́ ní ọ̀nà Ọlọ́run ló mú kí ọ̀tá máa fi ojú pọ́n ìjọ. Àìmọye pásítọ̀ tí ó rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, àìmọye akọrin tí kò rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, àìmọye ọmọ ìjọ tí kò rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá ti rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ògo á jẹrà mọ́ nínú, ègún àti ìpọ́njú á wá sórí ẹ̀, ìgbẹ̀yìn abájẹ́. Ṣùgbọ́n tó bá rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, tó fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe ayọ̀ rẹ̀, tó jẹ́ pé inú ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n ti máa ń ṣeré, ìbùkún Ọlọ́run, ògo Ọlọ́run, agbára Ọlọ́run, àánú Ọlọ́run á sọ̀kalẹ̀ sí ẹ lórí. Inú ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kí kìrìsìtẹ́nì ti máa ṣàríyá. Inú ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kí kìrìsìtẹ́nì ti máa ṣeré. Inú ọ̀rọ̀ Ọlọ́run ni ó yẹ kí kìrìsìtẹ́nì máa ṣàwàdà. Ṣùgbọ́n lóde òní, ọ̀pọ̀lọpọ̀ ìjọ wọ́n ti kó lójú ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run.
òun ni ò jẹ́ kí ìbùkún kó wá sórí ọ̀pọ̀ ìtọ́mọ́. Ẹsẹ̀ kẹta, yóò sì dàbí igi tí a gbìn sí ipa odò tí ń sèso rẹ̀ jáde ní àkókò rẹ̀, ewé rẹ̀ kì ó sì rẹ̀, àti ohunkóhun tí ó ṣe ni ó máa ṣe déédéé. Ìyẹn túmọ̀ sí pé tó bá rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, tó bá ń pa òfin Ọlọ́run mọ́, gbogbo ohun tó bá dáwọ́ ẹ̀ lé báyìí a máa yọrí sí rere. Gbogbo iṣẹ́ tó bá dáwọ́ ẹ̀ lé a máa yọrí sí rere, nítorí pé ó ń rìn ní ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ń pa òfin ọ̀rọ̀ Ọlọ́run mọ́, ó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ló fi ṣamọ̀nà ayé rẹ̀. Gbogbo ohun tó bá dáwọ́ lé báyìí a máa yọrí sí rere. Ìbùkún Ọlọ́run a máa wà lórí ẹ̀. Gbogbo ohun tó bá dáwọ́ ẹ̀ lé a máa já sí ìbùkún, a máa já sí ògo, nítorí pé ó ń pa òfin Ọlọ́run mọ́, ó ń ṣe àṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, ó ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, ìbùkún á wá sórí. Ṣùgbọ́n tó o bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run, tó o ṣe fi Ọlọ́run, ògo àmútọ̀runwá rẹ̀ á jẹrà mọ́ ẹ nínú. Wà á wá di èèyàn lásán láyé. Ègún àti ogun á wá rọ́pò ògo. Ojú á bẹ̀ sí pẹ́. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, padà sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọlọ́run ṣe kókó, ó ṣe pàtàkì, ṣe pàtàkì. Tó o bá rìn ní ọ̀nà ọtí líle mímu, ìbùkún Ọlọ́run yóò wá sórí rẹ̀. Ògo àmútọ̀runwá rẹ̀ á wá sí ìmúṣẹ. Tó o bá rìn ní ọ̀nà olè jíjà, ọ̀nà irọ́ pípa, ọ̀nà agídí, ọ̀nà ìjà, ìbùkún Ọlọ́run yóò wá sórí rẹ̀. Ògo àmútọ̀runwá rẹ̀ á wá sí ìmúṣẹ. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kí ògo àmútọ̀runwá ọ̀pọ̀ ọmọ ológo kó wá sí ìmúṣẹ. Tó o bá lè jáwọ́ nínú pálapàla, tó o jáwọ́ nínú irọ́ pípa, tó o jáwọ́ nínú òrìṣà bíbọ, tó o jáwọ́ nínú ìṣekúṣe, tó o wọ̀wọ̀kúwọ̀, ìbùkún Ọlọ́run á wá sórí rẹ̀. Ògo àmútọ̀runwá rẹ̀ á wá sí ìmúṣẹ. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kí ògo àmútọ̀runwá ọ̀pọ̀ ọmọ ológo kó wá sí ìmúṣẹ. Tójú fi ń pọ́n ọ̀pọ̀lọpọ̀ láyé lónìí. Bí ọ̀pọ̀lọpọ̀ wá lọ wọnú ẹgbẹ́ awo torí ògo. Tó bá gbọ́ràn, tó ń ṣèfẹ́ Ọlọ́run, tó ń rìn ní ọ̀nà Ọlọ́run, ìbùkún Ọlọ́run á wá sórí ẹ̀. Ògo àmútọ̀runwá ẹ̀kọ́ Ọlọ́run fi rẹ́ wá, á wá sí ìmúṣẹ, á wá sí ìmúṣẹ. Kò sí ẹnìkan tí Ọlọ́run ò ní bá jẹ̀mú rere fún. Gbogbo ènìyàn pátá ni Ọlọ́run ní bá jẹ̀mú rere fún. Ẹ̀ṣẹ̀ ni ò jẹ́ kí ògo àmútọ̀runwá ọ̀pọ̀ ọmọ ológo ó wá sí ìṣe. Yáyé ẹ̀wò lónìí o, yáyé ẹ̀wò lónìí o. Kí ló fà á? Kí ló ń dènà ògo àmútọ̀runwá tiẹ̀ tí ò fi wá sí ìṣe? Kí ló kó bá ògo àmútọ̀runwá rẹ̀? Wọ́n náà máa ń lò. Ibo ló ti kó bá ògo àmútọ̀runwá rẹ̀? Tóbi fúra nílé mi, bí àtúrà ń jẹ lónìí. Ronú kó o dẹ̀ gbé ìgbésí àtúnṣe lónìí. Ọlọ́run lè tẹ̀lé ẹ̀ṣẹ̀. Ìwọ́n tó ṣe tán láti gba ògo àmútọ̀runwá ẹ̀ wá padà. Báyé ẹ̀kú Jésù, ronú padà kó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá. Matthew 1:5 àfihàn pé a ó sì bí ọmọkùnrin kan. Jésù
la ó pe orúkọ rẹ̀. Òun ni ó gbà wá là kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Kókó ọ̀rọ̀ yìí ni ẹ̀ṣẹ̀ ló ń ṣílẹ̀kùn sílẹ̀ fún ogun. Ẹ̀ṣẹ̀ ló ń gbé ogun wọnú ayé ènìyàn. Tí ẹ̀ṣẹ̀ bá ti wọnú ayé rẹ̀, ogun máa tẹ̀lé ẹ̀ṣẹ̀ wọnú ayé rẹ̀. Ọ̀nà àbáyọ tó fi lè bọ́ kó lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀ náà ni pé kó ronú kó kùwàdà kó di àtúbí, kó fi ayé rẹ̀ fún Jésù, kó fàyè gba ọ̀rọ̀ Ọlọ́run, kó máa ka ọ̀rọ̀ Ọlọ́run, kó máa tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ń gbọ́rọ̀ Ọlọ́run kó máa fi sọ́kàn. Tó bá gbọ́ràn sílànà Ọlọ́run, tó bá ṣèfẹ́ Ọlọ́run, tó bá kàn fẹ́ Ọlọ́run mọ́, tó bá ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn, ìbùkún Ọlọ́run á wá sórí rẹ̀. Á wá sórí rẹ̀. Ògo àmútọ̀runwá á wá sí ìṣẹ̀. Wo Jósẹ́fù. Jósẹ́fù bẹ̀rù Ọlọ́run. Jósẹ́fù rìn ní ọ̀nà Ọlọ́run. Ọ̀tá gbógun tì, ẹbí gbógun tì, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ògo àmútọ̀runwá Jósẹ́fù ó wá sí ìṣẹ̀. Kí ló ń dènà ògo àmútọ̀runwá tiẹ̀ tí ò fi wá sí ìṣẹ̀? Tó gbàdúrà ayé ò yàtọ̀. Sunkún sí Ọlọ́run lọ́rùn. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run. Bíbélì sọ ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere. Kò ní ṣe rere. Ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere. Ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Ẹni tó bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tó kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ yóò rí àánú gbà. Ìwọ tó fẹ́ rí àánú gbà lónìí, ó lórí ẹ̀ṣẹ̀ rẹ̀.